The Instagram ló play. I want to replay. Yeah, come on, love. Jìbìtì ń dájọ́ olè. Jìbìtì ń wàásù fólè. Jìbìtì ń darí olè. Yé. Ó ti pa àkàsọ. Ó ti rojú pọ̀. Yé. Ó ti pa àkàsọ. Ó ti rojú pọ̀. Yé. Ọlọ́gbọ́n ló lè yé. Ó ti fojú pọ̀. Jìbìtì darí olè. Jìbìtì wàásù fólè. Jìbìtì dájọ́ olè. Ó ti pa àkàsọ. Ó ti fojú pọ̀. Ọmọ tí yóò bá gbọ́n. Sápá bayé ẹ̀ jẹ́. Agbẹ́gbọ́dọ̀ yé yín. Jìbìtì darí olè. Jìbìtì dájọ́ olè. Jìbìtì wàásù fólè. Ó ti pa àkàsọ. Ọlọ́gbọ́n ló lè yé. Ọba àgbáyé ti sọ tiẹ̀. Mo ti já apá nìyẹn. Jìbìtì dájọ́ olè. Jìbìtì wàásù fólè. Jìbìtì darí olè. Yé. Ó ti pa àkàsọ. Ó ti rojú pọ̀. Yé. Ó ti pa àkàsọ. Ó ti rojú pọ̀. Yé. Ọlọ́gbọ́n ló lè yé. Ó ti fojú pọ̀. Jìbìtì darí olè. Jìbìtì wàásù fólè. Jìbìtì dájọ́ olè. Ó ti pa àkàsọ. Ó ti fojú pọ̀. Ọmọ tí yóò bá gbọ́n. Sápá bayé ẹ̀ jẹ́. Agbẹ́gbọ́dọ̀ yé yín. Jìbìtì darí olè. Jìbìtì dájọ́ olè. Jìbìtì wàásù fólè. Ó ti pa àkàsọ. Ọlọ́gbọ́n ló lè yé. Ọba àgbáyé ti sọ tiẹ̀. Mo ti já apá nìyẹn. You never see anything. Jìbìtì dájọ́. Ẹ ò tí ì rí kankan. Mo gbà ẹ́ níyànjú. Ìwọ tó bá wà ní Nàìjíríà tí ò bá lówó lọ́wọ́ lọ sí oògùn owó. Nǹkan tó bá gbà ní kó fún un. Ìwọ tó bá ti lówó lọ́wọ́ ẹrú ni ẹ o. Ọkàn rìn ni o ti kú o. Olówó ló ní Nàìjíríà o. Ó ti pakasọ o. Ó ti rúnjú pọ̀ o. Ọlọ́gbọ́n nìkan ló lè yé o. Láyé àtijọ́, nǹkan tá a gbọ́ ni wípé alágbára ló ń jẹ ìgboro. Ṣùgbọ́n nísìn oníjìbìtì ló ń jẹ ìgboro o. Olóòótọ́ ọ̀rọ̀ ayé wá mọ́ o. Olóòótọ́ ti wáyé ìyá o. Oníjìbìtì ló ń ṣe fàájì ìgboro báyìí o. Oníjìbìtì la fi ń joyè láàrin ìlú o. Olóòótọ́ ọ̀rọ̀ yè jẹ mọ́ o. Ó ti pakasọ o. Ó ti rúnjú pọ̀ o. Jà fórí ẹ o. Má ràn anybody o. Tẹ ojú anybody fọ́ o. Pa ojú anybody jẹ o. Jà fórí ẹ o.
má lọ jókòó tẹ́tẹ́lẹ́ o má rò pé bóyá èèyàn kan wà níbi kan tó fẹ́ lọ máa gbára lé àbí tó fẹ́ lọ máa fara tì ó wípé bọ́dà mi ni òwò ẹ̀yìn mi ló wà olùgbàdé ayé finally bí bọ́dà ẹ bá rówó ó máa jápa o ọmọ tí ò bá gbọ́n sápá bá ayé ẹ̀ jẹ́ olówó ló ní Nàìjíríà òwò tó ti lówó wo dùgbàdé ayé o. tí o bá ti lówó lọ́wọ́ olùgbàdì ayé nìyẹn finally. gbogbo síta ẹ̀yin obìnrin kó lọ fi wá wo ẹjọ́ tó Ọlọ́run mo ti repent tẹ́lẹ̀ nínú iṣẹ́ jìgolo ẹjọ́ mo ti tún bẹ̀rẹ̀ o ẹjọ́ tó Ọlọ́run ẹ patronize mi ò jìgolo mo máa ń ṣe mo máa ń ta ọkọ ẹjọ́ tó Ọlọ́run ìwọ obìnrin tó bá rẹ́ni dú ẹ bóyá ọkọ ẹ ti kú ni bóyá o ti fi ọkọ sílẹ̀ tipẹ́ ọ̀rẹ́ ni dú ẹ ìjọ tó Ọlọ́run mo ń dó àdóta o ẹjọ tó Ọlọ́run o ẹ patronize mi o tẹ́lẹ̀ 1 million mo máa ń gbà per night but nísìnyí mo ti lò ẹ kọjá lè yá mo máa gba 500,000 ẹjọ tó Ọlọ́run I need money torí ẹni tó bá lówó ní Nàìjíríà yìí báyìí wọ́n máa tẹ orí ẹ̀ pa ni kò sí nǹkan tó máa ṣẹlẹ̀ àṣegbé ni olówó lè gé orí èèyàn ní Nàìjíríà ó gé gbé nìyẹn kò sí nǹkan tó máa ṣẹlẹ̀. owó ló ṣe gbòòrò yé ṣe gbòòrò owó ló ṣe gbòòrò ṣe gbòòrò owó ló ṣe gbòòrò yé. màá fi fake life báyé yín jẹ́ pẹ̀lú bẹ́ẹ̀dì mi yìí òbò tẹ máa dó láyé pẹ̀lú bẹ́ẹ̀dì yìí bẹ́ẹ̀dì 10 million naira mo rà pẹ̀lú bẹ́ẹ̀dì mi yìí òbò tẹ máa dó láyé pẹ̀lú bẹ́ẹ̀dì yìí bẹ́ẹ̀dì 10 million naira mo rà bẹ́ẹ̀dì 10 million rí o ò lè rí anywhere ọba àgbáyé nìkan ló lè rí lọ́dọ̀ ẹ̀ o ò lè rí ní anywhere wọ́n import ẹ̀ ni. ẹ jọ̀ọ́ ẹ patronize mi ẹ̀yin madam. ó níná o jẹ́ kí tán náà fún ẹ tó ṣeéṣe kó jẹ́ pé the first time tó máa rí rè remote ló máa ń gbé mi sórí bẹ́ẹ̀dì remote ló máa ń gbé mi bọ́ọ̀lẹ̀ tí bá fẹ́ bọ́ọ̀lẹ̀ ní bẹ́ẹ̀dì remote ló máa gbé mi bẹ́ẹ̀dì á ga sókè á gbé mi bọ́ọ̀lẹ̀ tí bá fẹ́ gorí ẹ̀ á gbé mi sórí ẹ̀ o ti rú bẹ́ẹ̀dì yẹn rí o lórí o ti rí ó lọ títí ayé ní kò lópin ó fẹ̀ lọ títí ayé ní èèyàn 1 million lè sùn lé lórí o 10 million ní kò jọ yín lọ lójú o tálákà kì í lò ó màá bá ojú yín jẹ́ eré lẹ́pẹ́ ní Nàìjíríà yìí màá fi mú yín dánrin ó ti pa ká sọ ọ́rùn jù pọ̀ ọlọ́gbọ́n ló lè yé ẹ jọ̀ọ́ patronize mi jẹ́ iṣẹ́ jìgolo mọ́ ń ṣe o gbogbo ẹ̀yin obìnrin tẹ́ bá mọ̀ pé fẹ́ dóko ẹ patronize mi o per night 500,000 àwa sùn tiẹ̀ mọ́jọ́ a máa ṣe ìgbà méje kílẹ̀ tó mọ́ mi ò kí ń lo kọ́ńdọ̀mù o mi ò kí ń lá òbò o bàbá ti yọwọ́ méjì yẹn á lọ nìyẹn o kò sì rí yẹn o. lálẹ́ yìí ẹ jẹ́ ká wọnú fàájì lọ jẹ́ kán mọ̀ jẹ́ kán tún mọ̀ ẹ jẹ́ ká wọnú fàájì lọ ká tún mọ̀. Bluetooth mode. Okay, very nice. Okay, mo ń bọ̀. a ò gbọ́dọ̀ tẹ remote ẹ. ó ti pa ká sọ. tálákà ò kì í lò pause tálákà ò kì í lò ó ti rí ná. tá bá fẹ́ tẹ remote a gbọ́dọ̀ tẹ lójú ènìyàn tá bá tẹ remote yẹn lójú èèyàn ẹ̀jẹ̀ nìyẹn máa gbé.
díẹ̀ ló pé ṣé o ti rí o ti pakasọ ó ti rúnjú pọ̀ tálákà kì í lò wọ́n ní táwọn ni rìmóòtù ló máa ń gbé mi sórí bẹ́ẹ̀dì eré lẹ́pẹ́ tí bá fẹ́ kó lórí bẹ́ẹ̀dì ṣe máa tẹ rìmóòtù ó máa gbé mi bọ́lẹ̀ kì í ṣe tọmọ kékeré ó ti yí ẹ so iṣẹ́ jìgòlò mi ń tà gan kì í ṣe kékeré ó sì má jẹ so. Orí mo kiri. Da. Play orin kan fún wọn kan lọ lẹ́yìn àmọ́ àwọ̀ náà rọ̀ lọ. mo ti já pa nìyẹn. jìbìtì ń dájọ́ olè jìbìtì ń wàásù fólè jìbìtì ń darí olè yé ó ti pa àkàsọ ó ti rojú pọ̀ ó ti pa àkàsọ ó ti rojú pọ̀ ọlọ́gbọ́n ló lè yé ó ti fojú pọ̀ jìbìtì darí olè jìbìtì wàásù fólè jìbìtì dájọ́ olè ó ti pa àkàsọ ó ti fojú pọ̀ ọmọ tí yóò bá gbọ́n sápá bayé ẹ̀ jẹ́. ebi àlù ẹ pa gbẹgẹdẹ bùsùn. Agbẹ́kọ̀ tó yẹ èyí. Jìbìtì darí olè, jìbìtì dájọ́ olè, jìbìtì wàásù fólè. Ó ti pa àkàsọ. Jìbìtì wàásù fólè. Ó ti pa àkàsọ. Ọlọ́gbọ́n ló lè yé. Ọba àgbáyé ti sọ tiẹ̀. Mo ti já pa nìyẹn. What's here? Kò sọ̀rọ̀ mọ́. Hello, ladies and gentlemen, this is King Solomon. Adilano Adikunle Solomon, aka Talufeku Babagba one before, but now King Solomon for the whole universe, the only man that knows the secret of Oko and Obo, the only man that can talk truth to anybody and nothing will happen. If anything happen, anything will spoil, if anything spoil, there will not be solution. Your fourth generation will suffer for it. I teach Bible, Quran, and Odu. If I am not, I don't belong to anywhere. I belong to everywhere. I don't believe in any religion. I believe in humanity. That is encyclopedia, preternculation of real psychologicality of Jomina Bunati. We are going to pateo. Here we are. Ọba ìlú ẹ̀rí sọ̀yìnbó tó mi. Ó yẹ kó máa pa àtẹ́wọ́ wípé ọba àgbáyé ń sọ̀yìnbó lọ́wọ́. Rédèrèdè. Ẹ dọ́bù táàpù ọ̀rọ̀ máa bọ́ lálẹ́ yìí o. Ọ̀rọ̀ máa jábọ́ o. Gbogbo ìwọ tó pàtẹ́wọ́ ẹ̀ ń drop account number. Wọ́n bá wọn kó pàtẹ́wọ́ drop account number. Ó ti pa ká sọ.
ẹ̀yin tó kù ẹ lọ sẹ́ńpẹ́ èèyàn méjì péré la fún lówó ẹ lọ manage 50k yẹn kẹ́ lọ fi jẹun kẹ́ lọ fi ṣe fàájì ẹ̀yin tó kù it's okay èèyàn méjì péré tí mo rí tí holy center access láti fún yẹn ẹ lọ manage 50k yẹn kẹ́ fi ṣe fàájì lálẹ́ ẹ̀ 100k péré la lè fò síta iṣẹ́ olóṣó tí mo lọ sí lánàá oye tí mo gbà bọ̀ nìyẹn so ìdá mẹ́wàá ni mo ti fún yín yẹn so ẹ̀yin tó kù ẹ stop ẹ̀ mo ti lọ nìyẹn kò sọ̀rọ̀ mọ́ so ní báyìí à ń lọ sínú question and answer yes a lọ sí question and answer yeah níbo lórí iṣẹ́ sí ní nàìjíríà tó fẹ́ sí okó mi lèmi ta jẹun o ẹ̀dọ́ bá dẹ̀ mọ̀ pé ikọ̀ tèmi ṣe kò dáa kó fún èmi níṣẹ́ o bá lọ dún àwọn màdáàmù àwọn ló ń fún èmi lówó mi ò níṣẹ́ o ẹ̀dọ́ bá dẹ̀ mọ̀ wípé òun níṣẹ́ tó fẹ́ fún mi kó gbélé mi lọ mi ò lè ṣe jìbìtì o. 500,000 mo ń gbàṣẹ mo ti reduce owó mi náà mo ti reduce owó iṣẹ́ olóṣó tí mo ń ṣe iṣẹ́ jìgòlò ẹ mọ̀ pé ayé ìgbà tá wà ní Instagram 1.55 and 1 million but nísìnyí kò sówó ń ta 500,000 mo dẹ̀ ń ṣe ń sí per night I want to invite you ó yà náà kò sẹ́ni tí mi ò lè dó mo máa ń dólé corona mo ń dólé wárápá mo ń dó wèrè kò sẹ́ni tí mi ò lè dó kò sáà tí ní ìdíkó ti lẹ́yìn ó parí sanwó mi kó pé that is all. Kí ló ṣẹlẹ̀ níbo ló gbé fún ìbí sá. Kò fẹ́ yé mi. bí a kò permanent ẹ̀ síbí. Ìtẹ́jà sọ pé tútù. Who is the first person? Tẹ́ bá mọ̀ pé ò ní béèrè má wá sókè má wá síbí kó sọ pé wá dúpẹ́ ọ̀fọ̀ kan lọ́wọ́ mi má wá dúpẹ́ kó sọ fún mi pé ọba ẹsẹ̀ ọjọ́ o mo dúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín tó bá dúpẹ́ ọ̀fọ̀ lọ́wọ́ máa bú ìpèlú ẹ you need ọpẹ́ anybody this time around go straight to the point when you get here go straight to the point if you know that you don't have question don't send request. I come again if you know that you don't have request you don't have question don't send request. Tó bá ti wọlé mi ò fẹ́ jọ́ tó bá ti rojọ́ mi mo já ẹ̀ dànù that is all I don't have time. Ó ti pa ká sọ ó ti rúnjú pọ̀ yé ọlọ́gbọ́n ló lè yé. Kò ní ìdí tó bá ní question ò ní ìdàtí sí ojú náà. Kafi Queen, God bless you, you're welcome. Mi máa láì kí ẹ máa fẹnu kí mi tí ẹ máa fẹ́ kí mi kó fi money gun àbí lion kí mi torí pé ẹ ti ṣe oore fáwọn èèyàn lórí platform ló fà tó fi dá yín lóhùn tó bá bẹ́ẹ̀ mi ní dá yín lóhùn. Lion lèèyàn fi ń kí mi àbí kó fi money gun kí mi. Mi ráyè sẹpẹtẹ rí i. Gbogbo ẹni tí wọ́n gbé wọlé iṣẹ́ ẹ̀ ní dátà ní abẹ́ ìwo ní rédèrèdè. Hello. Ẹ kálẹ́ ọba. Lọ wá play music níbí ni. Mi ò gbọ́ yín ni o. Ṣé wá play music níbí ni? Nẹ́tíwọ́ọ̀kì yóò dá o. Ẹ dára yín dànù. Àwọn ẹ kálẹ́. Ẹ káàbọ̀ kí ni ìbéèrè yín? Ìbéèrè mi ni pé ẹ sọ̀rọ̀ kan pa oògùn owó. Màá sọ pé ẹ lè sọ̀rọ̀ pa pé kò sóògùn owó ń pé ẹ̀yọ́nú ló tún dáa téèyàn tún lè ṣe. Mo á béèrè pé ṣé àwúre ẹ̀yọ́nú ló tún dáa ni àbí oògùn owó ni ká tún tẹ̀lé? Èmi ló máa tàn yín pa ní Nàìjíríà. Bàbá ẹjọ́ má yẹ kí bí pa wà. Mo ti sọ fún yín pé kò sí oògùn owó. Mo dẹ̀ sọ fún yín lénìí pé kí ẹ lọ sí oògùn. So ẹ máa wá kiri. Èmi ráyè rédèrèdè. Màá tàn yín pa gbèrègèdè ni.
mo máa kó yín wọnú iná sẹ́ẹ̀. Ta ló play music yìí? Ṣé music la wá gbọ́ pé? What is the meaning of music? What is the meaning of telly? Why telly? Is it telly I want to hear here? Woman, is it telly I want to hear here? Is it telly we are here to hear? Because I don't understand. When you are coming to the platform of King Solomon, you need to off your telly, your radio, your everything, so that we can hear ourselves clearly. Is it telly we come and hear here? Tẹ́ bá mọ̀ pé ti pa telly yẹn on mute kẹ́ béèrè question yín kó tún pẹ́ jù. Wait and get. Ó dà pé ó ti ready. Ti já lọ nìyẹn. Ọba Solomon ló máa mọ èèyàn. Tó bá ti wà lójú iná. Láyé sọ fẹ́ béèrè question àbò fún aṣọ pa kaṣọ níbí. Torí a máa jà lálẹ́ yìí. Ọba ẹ̀ka lẹ́sà. Wá sí pa kaṣọ. Ẹ̀ka lẹ́sà. Àwọn wo ló ń ké bẹ́ẹ̀? Kébo. Ọba níbo. Ṣé owó tuntun gbé kíní ẹ̀ wá sílé ní kó tún bá ọ̀dà àkáǹtì náà rí? Owó tún gbé kíní ẹ̀ wá. Ìyá Joshua mi ṣe wá. Ẹ̀ka lẹ́. Ẹ bá bí ọba náà. Ọba ìdánù kí ni ìyá Joshua ṣe bá mi dáríjì wọn? Kò sẹ́ni. Ọba ìforíjì wọn. Mo ní kò sẹ́ni sí kò sẹ́ni. Hello, Mr. Temitope, kí ni ìbéèrè yín? Wait and get. Ẹ béèrè pé gbogbo àwọn bóyá èèyàn fẹ́ try àti ṣe àjò, ó fẹ́ try àti help ara ẹ̀ láti lè wà better. Now, bó ṣe ń try yẹn, tí ó bá yẹ pé kò sí better result, tó dẹ̀ pé àwọn èèyàn dẹ̀ ń sọ fún pé nǹkan táwọn ṣe fún yín pé confam ni pé yes ó sure, ṣé kẹ́ni ẹ̀ wá gbà pé bóyá ara ẹ̀ ni problem yẹn wà ní àbí kò tí ì pàdé èèyàn gangan tó rí láti help ẹ̀ láti lè láti lè solve gbogbo problem tó níyẹn, àbí ká kó gbà pé bóyá àwọn tó ń. Iṣẹ́ wo lẹ ṣe lọ́wọ́ ẹ̀ nìyẹn? Irú iṣẹ́ wo? Like normal bóyá wọ́n ní kó bọ orí, kó bọ ẹlẹ́dàá ẹ̀, kó ṣe normal bóyá kó ṣe bí sàrà, kó fún àwọn èèyàn kan tó dẹ̀ pò náà ṣe normal kó tó di pé wá ṣe yẹn o, kó ṣẹ̀yọ́nú, kó ṣe gbogbo àwọn wọ̀nyẹn tó dẹ̀ ti ṣe gbogbo ẹ̀ bọ́n ṣe sọ fún ló ṣe, tó dẹ̀ pé yet he is still facing the same problem tó ń facing. Irú ẹni bẹ́ẹ̀ yẹn ó máa wá fún theory solution nìyẹn. Irú ẹni bẹ́ẹ̀ yẹn kò nídìí ìṣẹ́gun kankan. Nǹkan tó nídìí ni wípé kó wá kó ṣàlàyé nǹkan tó ń ṣe gangan. So ó ṣeéṣe kó jẹ́ wípé nǹkan tó ń ṣe kó jẹ́ physical something tó jẹ́ wípé ó ní àwọn ìwà kan tẹ́nìyàn hù tó yẹ kó change. Ó dẹ̀ ní àwọn ìgbésẹ̀ tẹ́nìyàn ń gbé tó yẹ kó change. So tẹ́nìyàn tó bá wá sọ fún mi wípé nǹkan báyìí ló ń ṣe òun, tí bá fún ní theory solution. So tí bá sọ pé nǹkan báyìí ni kó má ṣe, nǹkan báyìí ni kó má ṣe, ó ṣeéṣe kí àwọn iṣẹ́ yẹn padà dáhùn lára ẹ̀. Time wo wá ní ayé lè wà báyìí tó lè wà rí? Ẹ̀yin ni ọ̀ní ìdàdí tó bá ti fẹ́ mi ní 500,000 máa ṣe WhatsApp call. Okay, no problem. No problem. Wow. Màá fojú yín kan máa bọ̀ ní Nàìjíríà, mo máa gbá yín pa níṣẹ́. Tí n bá fẹ́ gbá yín, màá tún sọ fún yín pé mo fẹ́ gbá yín. Ìwọ tó bá ní the solution yẹn máa kọ́ gba 500 iṣẹ́ ní nǹkan tẹ́ fojú mi rí lénìí. Àtẹ́tà náà lè arrest mi kémi náà lè rówó fi lọ gba hòtẹ́ẹ̀lì. Ṣé ìwọ ò lówó lọ ń gbé ní Nàìjíríà?
ibi á lù ẹ́ pa wọ́n á lù ẹ́ máyé. Ó ti pa ká sọ ó ti rúnjú pọ̀. You never see anything. Èmi ọba Solomon lèmi sọ o, tó bá need solution lọ́wọ́ ọba Solomon, tó bá need any help lọ́wọ́ ọba àgbáyé, wàá sanwó. Tí o bá ti lè sanwó, o ò lè rí help kankan lọ́wọ́ mi mọ́. Níbi tẹ́ gbé Nàìjíríà dé yìí sí, nǹkan tó lókànù bá mọ̀ ló máa fi jẹun. Tí bá ti gba 500,000 lọ́wọ́ ẹ̀, tí bá ti sọ fún ẹ, nǹkan tí bá ti sọ fún ẹ tó bá ti lọ sí tó bá ti ṣe wá gbowó ẹ padà. O ti gbọ́rú ẹ̀ rí. Kábíyèsí Elédùmarè. Àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe fún yín ní 100,000. Àwọn iṣẹ́ tó yẹ kí n máa ṣe fún yín ní 50. Àwọn iṣẹ́ tó yẹ kí n ṣe fún yín lọ́fẹ̀ẹ́ láyé mi ní ṣe fún yín mọ́. Olóòótọ́ ọ̀rọ̀ ayé wá ní Nàìjíríà, olí jìbìtì ló ráyé wá. Ẹ jẹ́ ká jọ máa ṣe jìbìtì, ẹ jẹ́ ká jọ máa gbára wa. So ìyá Joshua ṣé oníbèrè tó fẹ́ bèrè ní àbúfájà kan fún níbí yìí. ọba kí ni ẹ̀ṣẹ̀ tí àwọn ọmọ ayé ṣẹ̀ yìí? Ṣé ní ìṣètẹ wáyé yìí àbí ayé méjì tẹ́ ti wá láti ṣẹ̀ yìí? Mo fẹ́ béèrè sá. Ayé ti mẹ́tẹ̀ẹ̀ta tí mo wá lọ ọmọ ayé ti ṣe ayé ò dá sẹ́ ènìyàn ò dá. Lílé tí mo wá gbẹ̀yìn yìí wọ́n ti wá tẹ ojú mi bọ́sẹ̀. Wọ́n ti fẹ́ tẹ ojú mi fọ́sẹ̀. Wọ́n ti take me granted. Wọ́n ní ọba Solomon ò mọ nǹkan tó ń ṣe pé òtítọ́ tó ń sọ yìí ló máa pa ẹsẹ̀. Dàwákẹ́ ọ̀rẹ́ dà ti sòtítọ́ mọ́. Àwa náà fẹ́ máa tó ọ́. Ọba ṣé ẹ̀ṣẹ̀ inú àwọn ọmọ ayé tó ṣẹ̀ yẹn ṣé mo wà ń bẹ̀ àbí mo ń jí ẹ̀ṣẹ̀ lẹ́ṣẹ̀? Ìwọ gangan number one. Àǹfààní owó tó ní tó fi mọ̀ mí. Owó gẹ̀ẹ́lẹ̀ wo nìyẹn? Tó bá pé o ti fún mi lówó ni. Mo ní ìdí mọ́tò láti jẹ́ pé mọ́tò mi pé kì í ká wọlé kájà ní tí mo ti kiri ní títì. Pé mo ní ìdí mọ́tò láti jẹ́ pé mọ́tò fi mi pa. Àbúrò gbọ́ pé mọ́tò mi bàjẹ́ sí títì lánàá. Ọba mi gbọ́. Báwo ló ṣe máa gbọ́? Mi rí fídíò picture ni mo rí lórí Facebook ní àti mọ́mí Abigail wà ń bẹ̀. Ó dìgbà tí bá kó kó túmọ̀ ẹ̀ pé ó yẹ kó ṣàánú mi àbí? Ẹ̀yin yẹn máa share tọ́wọ́ bá ti post àwọn nǹkan báyẹn máa share sí mi, ọba mi ò rí. Ó dìgbà tí wọ́n bá post pé mo kú sí títì kó tún send mọ́tò fún mi àbí? Má worry, má continue. Àtẹ̀mọ̀ ìpè sápá tí mo tó Senegal láti bẹ̀rẹ̀ ìyẹn ni òbí nínú gbogbo. But what of you tó lówó lọ́wọ́ onísálọ̀ òǹta mọ́tò òǹta engine a ò rí lára ọkọ̀ ẹ̀ lórí ìgbésí ayé wo ló wá? Má worry. Wọ́n lè change after 10 years. Ọba máa change. Praise God. Bàbá àgbàlagbà. Kí ni ìbéèrè yín? Àbá mo fẹ́ mọ ọ̀dọ̀ yín bí tí ẹ pè ní kí ló kọ ìjọmọlúàbí yẹn. Mo fẹ́ mọ mi tó wà ń fẹ́ iṣẹ́ mẹ́ yẹn. Ẹ pè wọ́n lórí fóònù náà. Mi ní kọ́ńtàtì wọn, mi mọ ọkọ̀ pàbẹ̀ yín. Ṣé ẹ ti mọ báyìí rò pé fóònù náà làwọn fóònù? Lọ́yà ẹ pé. 091. 091. 18. 1. 09118. Okay, 09113. 18. Okay, mo ń gbọ́ yín sà 18. 73. 73. 98. 98. 78. 78. Okay, sir. Nọ́mbà ìjọmọlúwàbí ni ẹ̀dá bá fẹ́ kù. Bọ̀dọ̀ bá pè mí ló fẹ́ ṣiṣẹ́. Ṣá lè jọ dáwọ́ papọ̀ ra mọ́tò fọba. Ta ni? Ẹ tó Sẹ́ríngà. Ó bọ́ pé wọ́n ti lè kó ní báǹkì ni. Ẹ kálẹ̀ ọba. Ẹ káàbọ̀, kí ni ìbéèrè yín jọ? Ìbéèrè yìí èmi kọ́ ni mo ní, ẹnìkan ló sọ ní comment section yìí o. Ó ní kí ni ìpìlẹ̀ ọ̀rọ̀ yín? Mo sọ oògùn owó nìna.
ẹ̀rí pa sọ fún mi máa wọ̀ all the time mo fi ṣiṣẹ́ mi. tí yẹn tún dá o ṣé èèyàn lè ṣerú ẹ̀. Tẹ bá ti ní 3 million ẹ máa ṣe. 3 million. ló dáa. ẹ máa gẹ̀tì ẹyẹ ọ̀kẹ́ funfun. ok. ìtọ̀ ẹrin. ok. àti ìtọ̀ kìnìún ti parí. ìtọ̀ kí ni. ìtọ̀ ẹrin àti tí kìnìún. àwọn fojú yín kọ́ máa bọ́ nínú fake life máa fẹ́ pa yín sẹ̀ eré lẹ pè ní máa fi fake life bá yín jẹ́. ọmọ mi tó ra bẹ́ẹ̀dì yìí fún mi wò máa rí náà wà rí lò ó ní tọrọ jẹun. máa fi bẹ́ẹ̀dì máa fi gbá yín wọ dẹ́ǹtì sẹ́ díẹ̀ lẹ pè ní máa fi gbá yín máa fi gba pátá nídìí yín kò sí nǹkan tí mi ní fi ṣe ìbẹ́ẹ̀dì tẹ́ ń wò yìí. ọba ẹjọ ẹ dáríjì wá ọba ẹlẹ́rí báyìí 2 years ago ìlú dàrú gan o ọba ẹ dáríjì wá. so why tí ẹ ṣe máa appreciate nǹkan gidi why tẹ́ ṣe appreciate nǹkan gidi why you no appreciate. ẹ dáríjì wá ẹ má bínú ẹ má bínú sà. no problem. ó dùn mí o. ọba Solomon máa ti mọ́tò láàrin títì mọ́tò láàrin títì ìdí ọba Solomon tí máa dúró sẹ́gbẹ̀ẹ́ títì tó máa pè lọ́rùn ọba Solomon kò lè fi mọ́tò rẹ̀ èmi máa bá ojú gbogbo yín jẹ́sẹ̀. ọba tí ẹjọ́ ṣàdé ìta mọ́tò. nǹkan tó bí mi nínú gangan nìyẹn nǹkan tó ń wo mi nínú gangan. ẹ má bínú. bó tiẹ̀ jẹ́ kí náà pè é bó tiẹ̀ jẹ́ mọ́sù ẹyọ kan wípé ọkọ̀ mi gbà ó máa fi lè sáyé náà wà ó dẹ̀ ní mọ́tò tó fẹ́ kó mọ́tò lọ́dọ̀ọ̀rùn. Joshua but why. ọba mo lè ya nílẹ̀ ọkàn for now ẹ̀ nígbà plate. mi ò ya I don't ya mọ́tò pé fún mi ní mi ò kì í ya mọ́tò báwo ló ti máa yá for what báwo ló ti máa yá for mọ́tò. mo fẹ́ wá kí ló tó bá láyé mọ́yàwó fẹ́ kó mọ́tò lọ́dọ̀ọ̀rùn méjì tó wà ní store ẹ kò lóyún mọ́tò ẹ pọ̀ dàgbẹ̀rẹ̀ kò dẹ̀ fi nílẹ̀ àdẹ̀dọ̀ bẹ̀rẹ̀ kíní láti tó nípa ìdílé mọ́tò náà mo lè block ẹ lálẹ́ ìgbà èyí kò ní sí àǹfààní pé máa bá ìrìn ìgbà kó wọn kẹ́ni máa wúlò ìyàwó mi ta mọ́tò mo dẹ̀ ṣe mọ́tò láàrin títí ló àrí pé wò ó eyes wide shot ẹ kálẹ́ ọba àgbáyé. Ìbéèrè mi ni pé ṣé èèyàn tó níṣẹ́ lọ́wọ́ tó ń ṣiṣẹ́ takuntakun tí ò mú kan mọ́kan ṣé tí ò bá mú kan mọ́kan kò lè lálùyọ ní bí Nàìjíríà ṣe ń lọ ni tàbí èèyàn túbọ̀ wá kúnṣẹ́ ọwọ́ ẹ̀ ni tàbí ó gbọ́dọ̀ ṣe nǹkan 1 or 2 things before kó tó lè make ẹ̀ ju bó ṣe wà lọ. nǹkan mẹ́ta lọ́jọ́ sẹ́kọ̀ọ́ wàá ṣiṣẹ́ wàá lo ọpọlọ àdẹ̀tò ẹni tó bá ti ṣe mẹ́ẹ̀ẹ́dá kò lè ṣe mẹ́ẹ̀ẹ́dá. ó lè rówó tó máa fi jẹun ọ̀ kò lè mú lárí ẹni ẹ máa ṣiṣẹ́ ó máa ní tàkìtì ọpọlọ dìbò ní ó pé ọpọlọ dìbò máa ní tàkìtì ẹni ẹ dẹ̀ ó dẹ̀ máa ṣe lórí nǹkan ẹbí kan mo fẹ́ béèrè question yẹn lọ́wọ́ yín orin tẹ́ máa ń kọ jìbìtì dájọ́ olè mo ti fẹ́ béèrè lọ́wọ́ yín tipẹ́ but nǹkan tí mo wá rí lẹ́ni lórí íńtánẹ́ẹ̀tì lẹ́ni mo táàgì yín náà pé nísìn ni ọ̀rọ̀ orin yín ṣẹ̀ wá yé mi gangan nísìn wọ́n máa gbà èmi níṣẹ́. màá fi mú wọn dán irin especially yá Joshua yìí nǹkan tó yà mí lẹ́nu tó kí ni ẹ̀ kò sí
so ìyá Joshua nísìnyí tí ẹnìkan bá tẹ bọ́